Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín, ìyáàfin Lydia Àhọ́bọ̀ Fálẹ́yẹ. Gẹ́gẹ́ bí ètò ìdìbò sí ipò ààrẹ ti ọdún 2027 ṣe ń súnmọ́ ìtòsí, ní àwọn kan tí wọ́n jẹ́ olórí nínú ọ̀rọ̀ gbogbo ní apá ìhà gúúsù ìlà-oòrùn ti túbọ̀ ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ ètò lílo sáà kan single term èyí tí olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú Labour Party LP nínú ètò ìdìbò ti ọdún 2023 Ọ̀gbẹ́ni Peter Obi ránu mọ́. Àwọn kan gbàgbọ́ wípé ó ṣeéṣe kí Obi tún orílẹ̀-èdè yìí ṣe láàrin ọdún 4 sí 5 tí ó ń pariwo rẹ̀, tí àwọn mìíràn sì tún sọ wípé ọdún náà kéré fún un láti yanjú ìṣòro ìpèníjà tí orílẹ̀-èdè yìí ń kojú. Ọ̀rọ̀ Obi yìí ti dá wàhálà sílẹ̀ lágbo òṣèlú, èyí tí ó kéde rẹ̀ wípé òun kò nílò ju ọdún 5 péré láti fi tún orílẹ̀-èdè yìí ṣe tí òun bá dé orí àga àlééfà. Nínú àbẹ̀wò tí Obi ṣe sí gómìnà ìpínlẹ̀ Bauchi nínú oṣù kẹjọ August ọdún 2025 ni ó ti sọ fún gómìnà náà wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kò yẹ láti lo sáà méjì gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe ní orílẹ̀-èdè South Korea. Ó tún wá tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti ń sọ tẹ́lẹ̀ tí òun kò sì ní dákẹ́ wípé tí òun bá ní àǹfààní láti dé ilé ìjọba, òun yóò fi òpin sí ṣíṣe sáà méjì fún ipò ààrẹ. Ṣe ni ó yẹ kí ó jẹ́ sáà kan ọlọ́dún 5 èyí yóò fún gbogbo ènìyàn láàyè láti lè ronú wípé òun ní iṣẹ́ láti ṣe, nítorí pé ohun tí àwọn ènìyàn máa ń dá láṣà kò ju pé tí wọ́n bá ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ọdún kan àkọ́kọ́ ni wọn yóò fi ṣiṣẹ́ tí wọn yóò wá fi ọdún tó kù ronú bí wọn yóò ṣe tún ṣe sáà kejì, èyí tí ó yẹ kí òpin dé bá, kí oníkálukú ṣiṣẹ́ tí ó yẹ kí ó ṣe, lẹ́yìn náà kí ẹni náà sì tún máa bá tirẹ̀ lọ kí ààyè lè wà fún ẹlòmíràn láti ṣe iṣẹ́ tirẹ̀. Ọ̀rọ̀ Obi yìí ti fún àwọn ènìyàn ní àǹfààní láti ronú lé e lórí jákèjádò orílẹ̀-èdè yìí. Alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú Action Alliance Kenneth Udeze ti tako ọ̀rọ̀ Obi nípa fífi ìkìlọ̀ fèsì wípé ó fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ so apá àríwá àti gúúsù papọ̀. Nítorí ìdí èyí, ṣe ni kí wọ́n kó ọ̀rọ̀ rẹ̀ náà dànù sínú igbó, àti pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ kò ju ọgbọ́n ẹ̀tàn nítorí pé gbogbo ọ̀nà ni ó ń wá láti di ààrẹ orílẹ̀-èdè yìí. Nígbà tí Udeze ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti sọ jáde síta wípé ọ̀rọ̀ sáà kan tí Obi ń tẹnumọ́ jẹ́ ìpinnu ara rẹ̀ nìkan tí kìí ṣe láti àfojúsùn ti ọ̀rọ̀ òṣèlú, àti pé jíjáwé olúborí nínú ètò ìdìbò kí irú ẹni bẹ́ẹ̀ tún pinnu wípé òun yóò tún lọ fún sáà kejì kìí ṣe ìpinnu ènìyàn kankan, nítorí pé ó ti wà nínú ìwé òfin ilé wa láti lọ fún sáà kejì tí ẹni náà bá fẹ́. Ní àfikún, ọ̀rọ̀ Udeze ni ó ti sọ wípé òun rí ọ̀rọ̀ Obi gẹ́gẹ́ bí ẹni tí ó ń lépa ipò òṣèlú tí ó sì tún rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò tún orílẹ̀-èdè yìí ṣe bí òun bá lè di ààrẹ, àti pé bí gbogbo àwọn apá àríwá àti gúúsù bá tì í lẹ́yìn láti di ààrẹ nítorí pé ó fẹ́ lo ọdún 4 tàbí 5 péré tí ó bá di ààrẹ, nígbà tí ó bá ti lo ọdún tí ó fẹ́ lò tán, nígbà náà ni ọ̀rọ̀ mìíràn yóò tún gba ẹnu rẹ̀ kan wípé òun tún fẹ́ lo ọdún 4 tàbí 5 mìíràn, nítorí pé àwọn ènìyàn ti ń bẹ òun láti tẹ̀síwájú, èyí tí kò ní ṣeéṣe fún ẹnikẹ́ni láti takò, nítorí pé òfin ilé wa fààyè sílẹ̀ fún sáà kejì. Àwọn ènìyàn lè tètè gba ọ̀rọ̀ tí Obi sọ, ṣùgbọ́n ó ṣòro fún àwọn olóṣèlú láti gba irú àwọn ọ̀rọ̀ báyìí. Alága fún ẹgbẹ́ òṣèlú wá sọ wípé òun kò lérò wípé ọdún 4 ti tó fún ṣíṣe àtúnṣe ohun àtúntò orílẹ̀-èdè yìí, nítorí pé àwọn ìpèníjà, wàhálà àti ìṣòro bí ètò ààbò tí ó mẹ́hẹ, rògbòdìyàn, ìwà ìbàjẹ́ àti àwọn ohun ìpèníjà mìíràn yóò yọjú nínú ìṣèjọba tí ó bá wà lóde nígbà náà. Ó wáá fi ilẹ̀ Amẹ́ríkà ṣàpẹẹrẹ wípé kí nìdí tí Trump kò ṣe parí iṣẹ́ tí ó yẹ kí ó ṣe fún sáà kan tí ó tún wá fi padà wá ṣe sáà kejì. Nítorí ìdí èyí, òun kò lè rí olórí kankan nínú orílẹ̀-èdè yìí tí ó lè yanjú ìṣòro rẹ̀ nínú sáà kan. Olórí tí ó bá fẹ́ tún orílẹ̀-èdè yìí ṣe gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àtúnṣe náà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, kí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí wípé èrò wa gbọ́dọ̀ yí padà di ọ̀tun, nítorí pé gbogbo ibi pátápátá ní ìwà ìbàjẹ́ wà ní ilẹ̀ wa yìí, àti pé gbogbo ìṣòro kọ̀ọ̀kan tí à ń kojú lórílẹ̀-èdè wa yìí
ni ó nílò ọdún púpọ̀ láti wá ojútùú sí. Jim Anthony náà sọ èròǹgbà tirẹ̀ lórí ọ̀rọ̀ lílo sáà kan tí Peter Obi ń pariwo rẹ̀ wípé ìgbésẹ̀ tuntun ni. Oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n sọ èrò wọn lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìjọba ìpínlẹ̀ Ondo ti gbé ìgbésẹ̀ títarí University of Medical Sciences (UNIMED) Teaching Hospital Complex ti ìlú Àkúrẹ́ sí ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ti ìmọ̀ ẹ̀rọ Federal University of Technology Àkúrẹ́ (FUTA). Ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí UNIMED wúlò fún FUTA College of Medicine àti Teaching Hospital láti lò. Lẹ́yìn ìgbà tí Ààrẹ Bọ́lá Tinubu ti fún FUTA láṣẹ láti dá ilé ìkọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn òyìnbó sílẹ̀, ìpinnu yìí wáyé nínú ìpàdé tí ìgbìmọ̀ alákòóso ti ìpínlẹ̀ State Executive Council (SEC), èyí tí gómìnà Lucky Ayédatiwa ti Àkúrẹ́ darí rẹ̀. Lẹ́yìn ìpàdé ni kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ náà Banji Àjàká, tí ó jẹ́ dókítà onímọ̀ ìṣègùn òyìnbó, ṣàlàyé fún àwọn oníròyìn wípé ilé ìwòsàn ti ìpínlẹ̀ Àkúrẹ́ ni àwọn yóò sọ di ilé ìwòsàn tí àwọn onímọ̀ ìṣègùn òyìnbó yóò máa lò fún èlò ìkọ́ṣẹ́ wọn. Ètò ìfàkalẹ̀ ilé ìwòsàn náà kò yọ àwọn òṣìṣẹ́, ohun èlò ẹ̀rọ àti gbogbo nǹkan tí ó wà nínú ilé ìwòsàn náà, àti pé gbogbo àwọn òṣìṣẹ́ tí ó wà lábẹ́ ìjọba àpapọ̀ ni wọn yóò máa bá iṣẹ́ wọn lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ni ó ti sọ wípé èròǹgbà wọn ni láti ró ètò ìlera lágbára, tí àwọn sì tún fẹ́ kí àfojúsùn ilé ẹ̀kọ́ gíga FUTA jẹ́ orí fún gbogbo ilé ẹ̀kọ́ onímọ̀ ìṣègùn òyìnbó ní orílẹ̀-èdè Nàìjíríà. Kọmíṣánná ti ìpínlẹ̀ fún ètò àgbẹ̀ àti oko (Agriculture and Forestry) Lẹ́yẹ Akínọlá náà ti kéde ètò ààbò tuntun fún àwọn àgbẹ̀ lọ́wọ́ ètò ìlànà European Union Deforestation Regulation (EUDR), tí ó wọ́gi lé ètò gbígbin nǹkan sínú ilẹ̀ tí wọ́n ti pa igbó rẹ̀ run (Deforested Area). Ọ̀gbẹ́ni Akínọlá tú àṣírí ọ̀rọ̀ yìí síta wípé àwọn ti pinnu níbi ìpàdé ìgbìmọ̀ àwọn láti buwọ́lu ètò ṣíṣe àgbẹ̀ dídá igbó sí, kí àwọn sì tún rí dájú pé gbogbo ilẹ̀ tí àwọn ṣètò pamọ́ náà wà ní abẹ́ ààbò tí ó péye. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, àwọn àgbẹ̀ kòkó, kaṣú, ọ̀pẹ èpo àti igi rọ́bà ni àwọn yóò fún ní àyè láti máa dá oko wọn lọ lábẹ́ òfin tí wọn kò sì ní kọjá ààlà wọn. Nígbà tí ó bá fi máa di 30 ọjọ́ nínú oṣù Kejìlá (December 30, ọdún 2025), èsókéso tí àwọn kò bá mọ ààlà rẹ̀ wà lábẹ́ ewu ìkọ̀sílẹ̀ ní ọjà European Union (EU). Kọmíṣánná lórí ọ̀rọ̀ sísọ Commissioner for Information Ìdòwú Àjànàkú náà yànnàná ọ̀rọ̀ tirẹ̀ wípé ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ kọ̀ọ̀kan ni wọ́n ti sọ fún láti fi iṣẹ́ àkànṣe ọ̀nà ṣíṣe kọ̀ọ̀kan lélẹ̀ láti ṣe ní ìjọba ìbílẹ̀ oníkálukú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kebbi ti sọ jáde síta ní Ọjọ́rú nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ wọn wípé àwọn yóò bẹ̀rẹ̀ lílo òfin tí ó de lílo díngí ara ọkọ̀ tí ó dúdú, èyí tí kò jẹ́ kí ènìyàn rí ohun tí ó wà nínú ọkọ̀ tinted glass, láti ọjọ́ 2 oṣù kẹwàá (October 2, ọdún 2025. Lílo òfin yìí yóò kárí gbogbo ìpínlẹ̀ náà ní ìbámu pẹ̀lú àṣẹ tí ọ̀gá pátápátá Inspector General of Police Káyọ̀dé Ẹgbẹ́tókun pa. Ó wá rán gbogbo àwọn awakọ̀ létí pé ètò gbígba ìwé àṣẹ láti máa lo irú díngí ọkọ̀ bẹ́ẹ̀ wà lórí ẹ̀rọ afẹ́fẹ́, tí ó sì tún dárúkọ gbogbo ìwé tí wọ́n nílò láti fi bẹ̀rẹ̀ ètò náà. Lẹ́yìn náà ló tún wá sọ bí àwọn awakọ̀ yóò ṣe ètò àti pé àwòrán yíyà, owó sísan àti ìparí gbogbo ètò ni wọ́n gbọ́dọ̀ lọ ṣe ní State Intelligence Department Wàdànájí ní Kebbi. Ó wá tẹnumọ́ wípé àwòrán yíyà ọ̀fẹ́ ló bá dé, kí àwọn awakọ̀ tọ ọ̀nà tí ó yẹ kí wọ́n tọ̀, kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn ayédèrú òṣìṣẹ́. Wọ́n ń fi dá àwọn ènìyàn lójú wípé lílo òfin yóò túbọ̀ jẹ́ kí ìdàgbàsókè bá ìwà nínàtàn àti jíjẹ́ kí ààbò tó péye wà lójú ọ̀nà wa gbogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́.
tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.